Ọlọ́run ògo ni forúkọ rẹ. Bàbá alápá ńlá tí ń pani lálẹ́ tí ń jíni lọ́jọ́ mọ́mọ́. Àrá wò ó tó wọlé ìkà tìpìnlẹ̀. Ọba mi ti ń ṣọyẹ́ tí tún ṣòro. Wọ́n wọ̀ sùsùn wọ́n pè ọlẹ́lẹ́bùrú ìkẹ́ ọba mi òkè. Àfi òpè ènìyàn ní òpè kó sọ lọ́rùn ọba mi. Bẹ́nìyàn bá tiẹ̀ wá wẹ jújù bẹ́ẹ̀ lọ. Kó lè rọ lọ́rùn ọba mi. Bó o nàgànàgà, bó o lo máíkróskóòpù, bó o lọ pe gbogbo olóògùn ayé. Àwọn aláàfáà, onífèrákù, pásítọ̀, bíṣọ̀bù bí lọ pe gbogbo pápá kó ní kọ́ bẹ́ẹ̀ wọjú pé o fẹ́rẹ́dẹ̀dà ṣẹ̀dá. Ọba mi tí ò ṣe é rí ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni. Ọba mi atẹ́rẹrẹ kárí ayé, Ọlọ́run èmi ni. Ògo ni forúkọ rẹ. Wà ní dídé là ń tàkòtó. Mo dé mo bọ̀ lákọ̀tún pé ilẹ̀ ológójì. Afẹ́ nílò ká ṣe mo ṣàpèjúwe rẹ̀ láàrin ọjà. Nítorí bá àfin bá ti wọjà báyìí, ìgbà òjì ló máa ń pè wò. Ẹ kú dédé wẹ̀rẹ̀ kó àsìkò níbi tí ọwọ́jà àgbọ̀n ti Afrospace TV ibi tó ń fẹ́ dé lásìkò tá a wà yìí ṣe dáadáa làbáyé ọdẹ ọdún bí ṣòun gbogbo ń lọ létò. Adàbí àbá ní ọ̀sẹ̀ tó kọjá lọ wípé kẹ́mi àwọ̀ àti ẹ̀yin kó tó rọjò tòní kì í ṣe nípa apá bẹ́ẹ̀ sì ni kì í ṣe nípa agbára kì í ṣe pé bẹ́ẹ̀ náà làdá tó àbí bẹ́ẹ̀ náà làmọ́ ṣàmú adẹ́dá ṣẹ̀dá ló mọ̀ nínú àánú rẹ̀ tó fi ń fàánú dá wa sí. Ẹ rí pọ̀rọ̀ wa tọpẹ́ òjò pẹ́ lọ ọ̀rọ̀ wa tọpẹ́ ó ṣe dídí ọpẹ́. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Omi Ogbon. Orúkọ tèmi ò yí padà o. Joseph obìnrin lèmi jẹ́ Josephine torí ọlá ń bàbá tó bí mi lọ́mọ. Àyìnà rẹ o, àyìnà rẹ sọ àjẹbọba rẹ, àjẹbọba yọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Èmi ò mà ní báwọn fòkàn ọ̀bànújẹ́ bẹ́ẹ̀ sí ni mi ò ní pòkàn ọ̀bànújẹ́. Fẹ́ nìkankan mu. Ẹ yẹra alẹ́ làbí ó kéré pọ̀jù kò ní wọlé tàn yín wá o bẹ́ẹ̀ sí ní àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ṣàmì ẹgbẹ́ tó àdúrà mi ẹgbẹ́ bí mi náà ti ń gbé tó àdúrà mi nínú kùlù Mandela tí mo wà yìí. Ẹ yẹra alẹ́ kí n tó wọnú agbámi ètò lọ ẹ wá jẹ́ ndókè lọ́nà mò ń bọ̀ ná ẹ kú kalẹ̀. ọ̀tún lọ́jọ́ yẹn ọ̀tún báyìí òun ní ìrísẹ̀ mo ti dé lọ́tún náà nìyẹn lórí ètò yín ètò wa Omi Ogbon. Ẹ káàbọ̀ padà o ẹ ti mọ bá a ti máa ń ṣe ẹ ti mọ wípé ìmọ̀ràn òun náà la máa ń láǹfààní àti mọ̀gbára wa lórí ètò Omi Ogbon. Ẹ ti mọ wípé àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn ọ̀rọ̀ akọ́nilọ́gbọ́n òun náà la máa láǹfààní àti sọ ọ́ ẹ wá tún jájọ jókòó ká pé bírí kótó ká pé bírí kòtò ká jọ jókòó ti kòtò Omi Ogbon ká máa bomi mu gangan nísàn-án nínú rẹ̀ lásìkò tá a wà yìí. Kí gangan ni ohun tí mo mú àfihàn ra alẹ́ lónìí kí ni ohun tí mo fẹ́ fi sọ̀rọ̀ kí gan-an ní pàtó ohun mo fẹ́ fi kọ́ èèyàn ra alẹ́ lọ́gbọ́n lọ́jọ́ tòní. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé a mọ̀ tó sì jẹ́ wípé ó máa ń ṣẹlẹ̀ láàrin ìgbésí ayé ènìyàn ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí ó máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ ó máa ń ṣẹlẹ̀ láàrin ìdílé kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ àmọ́ béèyàn bá ti wá ń ṣàkíyèsí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kéèyàn rí dájú pé èèyàn lé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ dànù ni o kéèyàn lè jìnnà kó lọ jẹmi rodò lọ mú mi. Kí wá gangan ni ohun tí mò ń pọnu mọ́ kí gangan ni ohun tí mo mú àfẹ̀yìn ra alẹ́ lọ́jọ́ tòní. Ohun tí mo mú wá fún yín nìkan tá à ń pè ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ó ṣe kókó ó ṣe pàtàkì. Ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn fún ohun tó nílò ní ó ti di dandan kó jẹ́ wípé ohun tó nílò ní tínú rẹ̀ fi ń dùn tó tiẹ̀ fi ń dunnú díẹ̀ tí ò sì ní ìtẹ́lọ́rùn lé lórí òun. Ó ṣeéṣe kó jẹ́ pé tó bá fi máa dọ̀la kó má rí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ mọ́ látàrí àìní ìtẹ́lọ́rùn. Púpọ̀ náà àwọn ènìyàn ló jẹ́ wípé oore tádẹ́dá àṣẹ̀dá bá ṣe fún wọn wọn ò kí ní ìtẹ́lọ́rùn lórí irú oore bẹ́ẹ̀. Àìmọye ènìyàn ló jẹ́ wípé a ti ṣe lóore tó sì jẹ́ wípé wọn ò mọ̀ pẹ́ dú. Bàbá ṣẹlòmíì lóore kò ní dúpẹ́ wọ́n sì ní ẹni a ṣe lóore tí ò mọ̀ pẹ́ dó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nà. Tádẹ́dá àṣẹ̀dá bá ṣoore fún ẹ jẹ́ kí oore tó ṣe fún ẹ kó tẹ́ ẹ lọ́rùn ó lè má ti tó nǹkan tí wọ́n ń rò bóyá èrò tí ẹ ga ò fẹ́ ṣe di nǹkan báyìí ò fẹ́ di irú ò fẹ́ di gbà Tádẹ́dá àṣẹ̀dá tiẹ̀ wá ṣe nǹkan díẹ̀ fún ẹ níbẹ̀ rí dájú pé wọ́n bá nǹkan Tádẹ́dá àṣẹ̀dá ṣe fún ẹ̀yin rí dájú pé ó tẹ́ ẹ lọ́rùn. Ọ̀pọ̀ ènìyàn ló ti nípasẹ̀ àìnítẹ́lọ́rùn ló ti fi kọsẹ̀ nílé ayé ọ̀pọ̀ ènìyàn ló ti nípasẹ̀ àìnítẹ́lọ́rùn ló ti fi ṣubú nítorí wípé púpọ̀ náà àwọn ènìyàn ló jẹ́ wípé ohun tó bá ní kì í sábà tẹ́ wọn lọ́rùn. Ẹ já wò látàpá àbí ká wò láti ọ̀dọ̀ òbí sí ọmọ. Ẹ já mọ̀ báyìí àwọn òbí kan wà tó jẹ́ wípé àwọn ọmọ wọn sí nílẹ̀ yìí bí wọ́n wà lókè òkun ṣùgbọ́n àwọn ọmọ yìí mọṣẹ́ tán ṣe lókè òkun mọ nǹkan tó fi ń rówó mú wọlé
rí mọ nǹkan tó ń ṣe tó fi ń rọwọ́ mú lọ sẹ́nu. Àmọ́ nínú wọn bá nǹkan díẹ̀ lẹ́yìn tí wọ́n ní tí wọ́n sì ń fi ránṣẹ́ sí yín nísàlẹ̀ ń bí. Kí ló dé tá a gbà pẹ̀lú ìtẹ́lọ́rùn? Ọ̀pọ̀lọpọ̀ òbí mi wà tó jẹ́ wípé a ti torí pé ọmọ rẹ̀ wà ní òkè òkun, a ti torí pé ọmọ rẹ̀ wà níbi kan tó ti ń ṣiṣẹ́, wọ́n bá nǹkan tí ọmọ rẹ̀ tó bá fi ránṣẹ́ sípà ẹ tí ẹ fi jẹun lóṣù yìí, ẹ tí ẹ fi ṣègbà lóṣù yìí, yóò sì bẹ̀rẹ̀ sí ni máa ro ọmọ rẹ̀ káàkiri látàrí pé kò ní ìtẹ́lọ́rùn sí nǹkan tí ọmọ ẹ̀ fún. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé ó yẹ kó máa jẹun ọmọ báyìí, àmọ́ torí pé àìní ìtẹ́lọ́rùn ló jẹ́ kí ẹlòmíì kó mọ ọ̀rá rẹ̀ lásìkò tá a wà yìí, nítorí wípé ẹlòmíì ó ti rojọ́ ọmọ rẹ̀, ó sì ti jẹ́ kó ọmọ rẹ̀ jìn sínú ọ̀fìn ayé látàrí àìní ìtẹ́lọ́rùn. Èmi ti ròbí tó jẹ́ wípé ó rojọ́ ọmọ rẹ̀ títí ọmọ rẹ̀ títí ní ìlọsíwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó sì jẹ́ kí ọmọ kó wà lójú kan bí adágún odò. Nítorí àìní ìtẹ́lọ́rùn ó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹjọ́ wo tó sì fi bàtà yé ọmọ tí ẹ jẹ́. Kí ló dé? Ẹ wájà gbà kíyèsára. Ọkọ àti ìyàwó tá a bá tù wò báyìí, púpọ̀ náà àwọn obìnrin mi wà tó jẹ́ wípé kò sí nǹkan tí ọkọ wọn lè ṣe fún wọn tó lè tẹ́ wọn lọ́rùn ní ayé yìí. Àfikàn rojọ́, wọn á ro ẹjọ́ yìí o, tán bá rò hàn lè gbádùn. Bó bá jẹ́ wípé ẹgbẹ̀rún kan lọ́kọ ẹ ló láǹfààní láti máa fún ẹ lówó oúnjẹ, ó ṣe gbà pẹ̀lú ìfẹ́, gbà pẹ̀lú ìtẹ́lọ́rùn, nítorí pé ohun tí ò tó lónìí ó ń bọ̀ wá ṣẹ́kù. Ìwọ tó yẹ pé ọkọ tí ẹ ò tiẹ̀ ní tó yẹn, wọ́n bá nǹkan tó bá fún ẹ gbà pẹ̀lú ìtẹ́lọ́rùn, nítorí pé obìnrin tí ò bá ní ìtẹ́lọ́rùn gan irú wọn ìpẹ́ lé ọkọ. Obìnrin tí ò bá ní ìtẹ́lọ́rùn irú wọn ò kí ń bọ́kọ jìnnà, bẹ́ẹ̀ sì ni wọn kì í bọ́mọ jìnnà, nítorí wípé ìwà ìtẹ́lọ́rùn yìí báyìí yóò padà borí ohun gbogbo tó ń ṣe ni. Ọkọ rẹ̀ ń fún ẹ ní wọ́n bá owó kankan tó tiẹ̀ fi lè fi máa mánéèjì tẹ́ pé àwọn nǹkan tó ń ṣe oṣù lè máa fi ṣe. Ó wá mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọkọ ẹ káàkiri, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ káàkiri, á bẹ̀rẹ̀ sí ní máa rojọ́ ọkọ rẹ̀ fọ́rẹ̀ẹ́, á rojọ́ ọkọ ẹ̀ fẹ́ bí, á rojọ́ ọkọ ẹ̀ fún ọ̀tá ọkọ ẹ̀ látàrí pé kò ní ìtẹ́lọ́rùn. Ẹ wá rí pé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ yóò wá máa ní ìfàsẹ́yìn nínú oríire tó ń ṣe. Kí ló dé tí à ń fi ọ̀rọ̀ ẹnu wa, ọ̀rọ̀ ẹnu ara wa tá a fi ń kó bára wa? Kí ló dé tí à ń fi ìwà tá a fi ń kó bá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa? Àti wípé kí ló dé tí à ń fi ìwà tá a fi ń kó bá ayé ara wa gan? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mí náà sì wà tó yẹ pé wọn ò ní ìtẹ́lọ́rùn. Ohun tí ìyàwó wọn bá ṣe fún wọn kì í tó wọn o. Wọn ò lè ní ìtẹ́lọ́rùn kan bó tilẹ̀ òkú kiri mu. Nítorí wípé bí ìyàwó wọn, kò sí bí ìyàwó wọn ṣe lè máa múra tó, kò sí irú oúnjẹ tí ìyàwó wọn lè mọ gbé sórí tábìlì fún wọn tó, kò sí bó ṣe lè mọ oúnjẹ sè tó, kò sí bó ṣe lè mọ ìmúra mú tó. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò ní ní ìtẹ́lọ́rùn o, yóò sì mọ ranjú lọ síta. A lọ máa wá ohun tí ò sọnù kiri látàrí àìní ìtẹ́lọ́rùn. Ẹ wá jẹ́ ndókè lọ́nà tí n bá padà dé, wọ́n tún mọ sọ̀rọ̀ síwájú sí i. Wọ́n bọ̀ ná, ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa Omi Ọgbọ́n lálẹ́ ètò ní. Mo lérò wípé à ń rí ẹ̀kọ́ kan àbí omi kọ́ o. Mo lérò wípé ọ̀rọ̀ tí mò ń bá wa sọ yìí, mo lérò pé ó ń wọ̀ wá létí. Ìtẹ́lọ́rùn gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ lọ́lẹ́ẹ̀kan. Ìtẹ́lọ́rùn gbọ́dọ̀ wà láàrin ẹbí, ó gbọ́dọ̀ wà láàrin ará, ó gbọ́dọ̀ wà láàrin ọ̀rẹ́, ó gbọ́dọ̀ wà láàrin ìjọ Ọlọ́run. Kò sí ibi tí ìtẹ́lọ́rùn tí ò ti lè ṣiṣẹ́. Ohun tí adẹ́dàá aṣẹ̀dá bá ṣe fún wa, ẹ jẹ́ ó máa tẹ́ wa lọ́rùn. Ká má bàa lọ fi ọwọ́ wa fa nǹkan tí ò yẹ ká lọ fà. Ká má fọwọ́ wa fa ṣọlọ̀. Ká má jẹ́ pé ohun tí ọwọ́ wa ò tó, á wà lọ fi gọ̀ǹgọ̀ fà á. Ẹ jẹ́ á gbà kíyèsára. Ẹ jẹ́ á tún wò látàpá àbí láàrin òbí sí ọmọ, láàrin ọmọ sí òbí. Òbí mi wà tó jẹ́ wípé bí ọmọ rẹ̀ ò sí nítòsí, bí ọmọ rẹ̀ bí ó wà ní òkè òkun, a mọṣẹ́ tí irúfẹ́ ọmọ yìí tó ń ṣe níbi tó wà. A mọ bó ṣe ń rówó, a mọ bó ṣe ń rọ́wọ́ mú lọ sẹ́nu, a mọ bí ohun gbogbo ṣe rọrùn fún àbí bí ohun gbogbo ṣe bẹ́ sẹ́ fún níbi tó wà. Àmọ́ wọ́n ń bá nǹkan tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní, ó sì ń mu, ó sì fẹ́ ránṣẹ́ sẹ́yìn òbí ńlé. Ohun tí ọmọ yín bá ṣe fún yín, ẹ jẹ́ ó máa tẹ́ yín lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní wò yẹn o. Ọmọ rẹ̀ ń fi nǹkan ránṣẹ́ sí, á sì tún mọ tọ́jú ọmọ rẹ̀ káàkiri látàrí pé kò ní ìtẹ́lọ́rùn. Ní tí òbí mi tó fi padà tó mú ọmọ rẹ̀ tó sì fi ọmọ rẹ̀ láyé lọ́wọ́ náà. Ọmọ ẹ ṣe nǹkan fún ẹ, ó sì jó tẹ́ ẹ lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló wà tó jẹ́ pé wọ́n bá nǹkan tó ọmọ wọn ṣe fún ọmọ wọn gan ò tiẹ̀ rí nǹkan kan ṣe fún wọn.
tó yẹ pé ó ń ráre káàkiri ní títì ni ìwọ sì ń bẹ́lẹ̀ wọn bá nǹkan tọ́mọ ẹ ní ó ń ṣe fún ẹ ó ṣe máa fi àlùbáríkà ránṣẹ́ sáwọn ọmọ yìí máa gbàdúrà fáwọn ọmọ yìí kí ohun gbogbo máa tẹ̀síwájú fún un òbí mi àti ẹ̀ máa bá yàwó ọmọ a máa bá a lérí a máa bá yàwó ọmọ yóò mọ bá ọ jowú kí ló dé ó lè ní iye tó ń fún ìyàwó rẹ̀ ó pọ̀ ju iye tó ń fún àwọn òbí lọ iye tó ń fún gbá ó pọ̀ ju iye tó ń ṣe lọ kí ló dé ẹja ní ìtẹ́lọ́rùn tí ọmọ wa ọkùnrin tó bá ti ní ìyàwó ẹja túkùn lọ́rùn wọn ẹja fi wọ́n sílẹ̀ ó ti dá ní ìdílé tiẹ̀ nìyẹn ó mọ nǹkan tó lè ṣe ó mọ wọ̀nba nǹkan tó lè ṣe láàrin òbí àti sí ìyàwó ó mọ nǹkan tó yẹ kó ṣe fún ìyàwó ẹ̀ ó mọ nǹkan tó yẹ kó ṣe fún òbí ẹja túkùn lọ́rùn wọn òbí mi báyìí yóò lọ mọ dalé ọmọ rẹ̀ rú ni lágbájá ìyàwó ẹ̀ ló ń kọ sí mi igbá kan ló ń kọ sí mi ìyàwó ẹ̀ ló ní kó má ṣe gbá ìyàwó ẹ̀ ló ní kó má ṣàwọ ẹ̀dẹ̀ ní sùúrù wọ́n bá nǹkan tọ́mọ ẹ̀ bá ń ṣe fún yín ẹjọ́ máa tẹ́ yín lọ́rùn àyàfi tó bá jẹ́ pé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kò ṣe rárá ló kù bí a pé ọmọ yẹn ó gbàgbé yín kò tiẹ̀ ṣe tó tọ́ fún yín tó sì jẹ́ pé ẹ̀dìṣẹ́ jìyà lórí ọmọ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ lẹ́nu ọ̀rọ̀ láti mọ̀ sọ̀rọ̀ àmọ́ ọmọ yìí ń tọ́jú yín ó ń ṣe ohun tó tọ́ tó yẹ lórí yín àmọ́ síbẹ̀ ẹ̀ jẹ́ kí ilé ẹ̀ sinmi látàrí pé ẹ̀ ní ìtẹ́lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyàwó mi wà tó jẹ́ wípé yóò tún máa bọ́kọ ọmọ rẹ̀ yóò mọ bá a jowú èmi ò mọ ibi tó ti ń ṣerú ẹ̀ mo ti rí àwọn òbí ìyàwó àti òbí ọkọ òbí ìyàwó bàbá àti ìyá ìyàwó tó ti wá kó ti ọmọ wọn nílé ọkọ rí ẹjọ sán fẹ́ bá a fẹ́ ọkọ ni látàrí pé ohun tí ọmọ yẹn mo bá nǹkan tó ń ṣe fún wọn wọn ò ní ìtẹ́lọ́rùn lé e lórí kí ló dé gbogbo àwa tá à ń tẹ ìwé látàrí pa ní ìwà ìtẹ́lọ́rùn tá a fi ń gbá àwọn ọmọ wa sí ọwọ́ ayé àwa tá à ń ti torí pa ní ìtẹ́lọ́rùn tá a fi ṣe ohun tí ò tọ́ ohun tí ò tọ́ ẹja jáwọ́ nínú ẹ̀ ohun tó bá ṣe fún wọn tọmọ yín bá ṣe fún yín ẹjọ́ tẹ́ yín lọ́rùn ẹ̀yin ọkùnrin ohun tí ìyàwó yín bá ṣe fún yín ẹjọ́ tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ sì ni obìnrin ohun tọkọ yín bá fún yín ẹjọ́ mọ̀ tẹ́ yín lọ́rùn ẹja ní ìtẹ́lọ́rùn ní ohun gbogbo tá a bá ń ṣe ohun tá dẹ̀dà àṣẹ̀dá bá sì ti dà sí yàn lágbàdá ẹja rí dájú pé a ṣe láṣeyè ká má fi ìwà àìnítẹ́lọ́rùn ká má fi da gbogbo ẹ̀rú ẹwọ́ yín ara lé kó ní jẹ́bi tá a ti mọ́ ọ lọ lórí ètò yín ètò Omi Ogbon mo lérò parí ẹ̀kọ́ kan àbí òmíì mo lérò wípé àríkọ́ ní orí ètò yín ètò wa Omi Ogbon títí ìdérí ìgbà míì tààtò láǹfààní àti mọ pàdé ẹ wo ire àtayọ̀ òun la fi pàdé o ó dìgbà. Afrospace TV, Africa to the world.